Hello Ọmọ́tọ́lá, mo rí pé o pè mí, ṣé dáadáa ni? Ṣé ò sí? Béèyàn ló ò ní rẹ́rìn á sì béyín rẹ̀ níta. Ìgbà wo lára yíyún wá di àpẹẹrẹ kòró? Ẹ̀hẹ́n. Kòró ò lè dọ́dọ̀ kò lè dọ́dọ̀ ẹ̀ kò lè dọ́dọ̀ ẹ̀ kánú wà. Apanilẹ́rìn ni ọ́ o. Ṣé bó ṣe máa ń dì kiri bí eégún o sì tún rò pé kòró tún lè mú ọ? Lágbára àti dáàbòbò ra wa lóòótọ́, ṣùgbọ́n bí ènìyàn a ní láti sa ipá tiwa, a sì tún mọ́ gbàdúrà. Kì í wá ṣe wípé bóyá bí àìsàn kan àbí bóyá nǹkan kan ṣèyàn kéèyàn ti wá rò wípé kòró náà nù, imú ẹ̀ dí, ara ń yan, o ti wá rò pé kòró ni. Kòró ò ní délé wa lórúkọ Jésù, kó lè wọná lè wà fọwẹ́. Mo ti sọ fún ọ mọ̀mọ́ jáyà, ìjáyà gan-an mọ̀ pa ni, ṣé wọ́n ò mọ̀ ni? O ṣáà ṣe ohun tó yẹ kó ṣe, òun fi bọ̀wọ́ sọ́wọ́, o tún gbégò sójú, òun wà bọ̀wọ́ òun wà bọ̀sẹ̀ bíi ti dókítà tó fẹ́ lọ ṣe iṣẹ́ abẹ. Ó gbìyànjú, ara tán ni a máa ṣe náà nìyẹn. O fọwọ́fọwọ́ ọwọ́ fẹ́ bó apanilẹ́rìn àmọ̀ fọ́ náà ni, ó tún fi kọ́ wa nímọ̀ tó sí náà ni. Bí kòró gan bó bá kó tiẹ̀ lọ báyìí gan, ìgbà tó ti mọ́ wa lára ká mọ́ fọwọ́, á kàn mọ́ fọwọ́ lọ ni. Ẹ̀kọ́ tó wá kọ́ wa pọ̀ gan ó jẹ́ ká tún bọ́bọ́ lọ́sẹ̀ tó lè òyìnbó wa lára ẹ̀ nísìn. Nígbà tí ìsopò ṣẹ̀ṣẹ̀ ní kàtà, so gbàtà rẹ̀ balẹ̀ tó kọ́ o jókòó o ṣẹ̀ wá ronú ló wá rántí pé ó yẹ kó fi rọ́ọ̀bù sínú omi gbígbóná kó wá fi mú kó da aṣọ bora. Báwo wá ní ìsìn ó ti lọ bẹ́ẹ̀ ni, sórí ìjayà máa pa ni, ìjayà máa pa ni. Mọ́mọ́ bẹ̀rù ẹ̀rù nítẹ̀rù fi ń ṣe ẹlòmíràn, ẹ̀rù ó ti pa ẹlòmíì dànù. Ẹni tó rò pé òun jẹ májèlé tó lọ gbé tó fẹ́ lọ gbé epo pupa tí ó wọ̀gbà tó fi gbé kẹrosíìnì mu, ṣé kò ti para ẹ̀? Bẹ́ẹ̀ ni mọ́mọ́ jáyà. Sotiri àyà jíjá yẹn olómú kó lo oògùn bà tí ò ṣe é rárá. Lóòótọ́ lolóyìnbó ní prevention is better than cure, ṣùgbọ́n ṣé wọ́n wá ní pé tọ̀ bí ò bá ti wá rẹ̀ ọ́ ò tí bá ò mú ọ kó lọ máa gbé chloroquine àbógùn ìbámu. Ṣé bó oògùn bà tó wá mọ̀ yẹn gan ló kọ́ ló fa ara yíyún? Gbà tó wáṣẹ́ tí ó ṣe tí ò rí, ó sì kó kúkú ó kó tì ọ́, ara wá bẹ̀rẹ̀ sí ní yún ọ ọ̀rá bó ti rí inú. Kò yẹ kí yóò mọ bẹ̀rù ẹrù tí ò sí, wọ́n bẹ̀rù ẹrù. Ẹlòmíì borí bá ti ń fọ́ báyìí ó lọ sọ́dọ̀ gúgù orí fífọ́ kí ló fà? Gúgù náà gbé oríṣiríṣi jáde lọ́wọ́ ni àbí yìí ni àbáìsàn yìí ni àbáìsàn yìí kọ́. Bẹ́ẹ̀ kọ́
níwọ̀n ìgbà tá a bá ti ń ṣe ìwọ̀nba tó yẹ ká wá ṣe lásìkò kòró yìí fọwọ́ ẹ má lọ bí tí ò yẹ kó lọ má lọ bí tí ò yẹ kó lọ bá fọwọ́ kan tí ò yẹ kó fọwọ́ kàn bó bá sì ń jáde ká fi ìrìn àjò wa lé Ọlọ́run lọ́wọ́ ká sì farabalẹ̀ láti gbọ́ ohun tí Ẹ̀mí Mímọ́ ń sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi mímọ́ bá ṣe ń sọ̀rọ̀ má fọwọ́ kan léyìí o má lọ bí báyìí o ìkan báyìí ni kò ṣe o Ọlọ́run náà wà nínú ìjì tó ń jà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run wà nínú rẹ̀ pẹ̀lú wa àlèdájà òun náà sì mọ̀ Ọlọ́run sì ń gbàdúrà ṣé báànú rẹ̀ ló dá wa sí títí dòní kì í ṣe mímọ̀ ṣe wà kì í ṣe pé torí wípé àkíyèsára ni àánú ni so má bẹ̀rù ẹ̀rù gan a máa yára pa ni ẹni tí ó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù abẹ̀rẹ̀ hypertension abẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ríru tọ̀ Ọlọ́run ṣàṣeyàn ó ti lọ àdúpẹ́ àdúpẹ́ o ààbò Ọlọ́run dájú lórí wa kò sáburú lórúkọ Jésù ẹni tí ń gbé níbi kọ̀kọ̀ gáàgò ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè ó dàbọ̀ bá ń kí gbogbo àwọn èèyàn mi bẹ̀ wọ́n apanilẹ́rìn ọmọ ọ̀rọ̀ láti gbọ́ yìí o a mọ̀ wípé ìjì kòró tó ń jà káàkiri Ọlọ́run wà níbẹ̀ pẹ̀lú wa ẹ má jà bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run ó ní olórin kan ní báwo ni ó ṣe bẹ̀rù nígbà tí mo ní bàbá báwo ni ó ṣe bẹ̀rù ẹ̀rù ò tọ́ sí mi rárá bá a ṣe ń gbàdúrà káwa náà ṣe ohun tó tọ́ kí a wà ní ìmọ́tótó kí a má jáde lọ bí tí ò yẹ ká jáde lọ ibi tí ó bá sì ṣe pàtàkì fún wa láti lọ tí a lọ ẹ jẹ́ kí a kíyèsára ẹ sì jẹ́ kí a wà ní iwájú Ọlọ́run Elédùmarè ní gbogbo ìgbà kì í ṣe wípé ká ti ara wa mọ́ inú yàrá kàkà ní adúró síwájú Ọlọ́run ohun tí ó túmọ̀ sí ni wípé níbikíbi tí a bá wà kí a mọ̀ wípé Ọlọ́run wà pẹ̀lú wa ká má fọwọ́ kan ohun àìmọ́ kí a sì máa fi etí sílẹ̀ sí Ẹ̀mí Mímọ́ bó bá ṣe ń darí wa bó bá ṣe ń tọ́ wa ààbò Ọlọ́run dájú lórí wa Bíbélì ti fi yé wa wípé búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn káàrùn kan kì yóò súnmọ́ ilé wa inú wa ò dùn fún àwọn tí ó kú a sì sọ wípé bóyá wọ́n dẹ́ṣẹ̀ jù wá lọ ni àbí bóyá àwa tí a sì wà pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ a mọ́ jù wọ́n lọ ṣùgbọ́n lórúkọ Jésù Kristi ìjì tó ń jà yìí a ní bá lọ àwọn tí wọ́n wà lórí àkéte àìsàn Ọlọ́run yóò wò wọ́n sàn àwọn tí wọ́n sì ń tọ́jú wọn tí wọ́n wà ní ojú ogun náà tí wọ́n fi ọ̀rọ̀ tiwọn sílẹ̀ tí wọ́n wá ń tọ́jú àwọn ẹlòmíràn Ọlọ́run á dáàbò bò wọ́n ohunkóhun kan kì yóò ṣe wọ́n wọn ò ní kábàámọ̀ wípé àwọn ń tọ́jú àwọn aláìsàn wọ̀nyí lórúkọ Jésù ẹ jẹ́ kí a ṣe ohun gbogbo tí ìjọba tí ó sọ fún wa kí a ṣe ṣùgbọ́n síbẹ̀ kì í ṣe wípé nígbà tí a bá wá rí bóyá bíi ara ń yún mi etí ń dùn mí tàbí nǹkan kan ṣe wá ká wá bẹ̀rẹ̀ sí ní káyà wa sókè kí ẹ̀rù gan kó tún wá pọ̀ ju àìsàn gan lọ ẹ jẹ́ kí a yẹ ara wa wò ni kí ló ń ṣe mí gan kí nìkan tí mo lè ṣe sí i Ọlọ́run ní jẹ́ ká àìsàn burúkú ó ṣe wá ẹni tí ó bá wá rí wípé títò òun lágbára ju ohun tí òun lè tọ́jú nínú ilé lọ tàbí wípé ó wò ó wá rí wípé àwọn àmì àrùn yìí ni o ẹ jẹ́ kí ó ṣe ohun tí ó tọ́ bóyá nípa lílọ sí ilé ìwòsàn tàbí láti pe àwọn alámòójútó rẹ̀ ààbò Ọlọ́run yóò dájú lórí wa ohunkóhun tí ṣe ibi kì yóò mọ ìná ilé wa ní orúkọ Jésù ẹ ṣeun ẹ má bẹ̀rù o Ọlọ́run wà pẹ̀lú wa ó dàbọ̀.